tó bá clear camera reason tí ó fi kó gbogbo wa wá gangan àwọn kan ti sọ díẹ̀ kọ́ jẹ́ kí n mú tó pé àwọn kan ní pé abẹ̀rẹ̀ ìjàgbára wa láti ẹ̀ka já fún ẹ̀tọ́ wa tó ń dùn wa nìyí ṣùgbọ́n ìgbà tá a gbé ní ọ̀nà tá a mọ̀ nígbà wọn ní gbé lóòótọ́ àwọn kan lágbé lọ́nà tó rọ̀ but a lè má ṣe gbá iná lọ gẹ́gẹ́ bó dé ta wọn lára sí ṣùgbọ́n sì ìta tó wá rí pé ibi tá à ń lọ yìí a ti rí i pé 70% ọmọ Yorùbá ń takò wá torí ẹnìkan tí wọ́n nífẹ̀ẹ́ tábà ti lọ rẹ̀ kan náà a máa ní problem torí tí ẹ̀yà kan máa ń lé 2 course ó slim kan tó lè rí gbà ní pé kí wọ́n drop kan fún kan kí wọ́n jọ fáìlì ọkàn ẹ̀ parí ní kan tó bẹ̀rẹ̀ sí so ló pàtàkì sọ pé o àtàwa a rò ó pé kẹ́bí táwọn Yorùbá fẹ́ àti gbogbo àwọn èèyàn wa fẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá wa wọ́n mọ tí a fẹ́ tá a fi dìjà gbára tábà dẹ̀ tó bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n á ṣe ìta fẹ́ bó tẹ̀lé kó lóòótọ́ òmìnira wa ní ṣe padà bọ̀ ó ń bí ìgbé àṣìmápadà tó ní ra òun.